Èèyàn ilé èwo lẹ ṣe àlàáfíà ní ẹwà gbogbo lé ńkọ́. Gist tá a gbọ́ wọ́n ní kábíyèsí wọ́n ní wọ́n fọ̀ sí Ashley láti move lọ sí ilé tán rà fún o ìpè tó bá ṣe fẹ́ fẹ́ àwọn tó bá ṣe fẹ́ máa jẹ́ Ògúnwùsì. Èèyàn ilé ẹ jẹ́ ká jọ gbọ́ gist tèní. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tẹ́ ń darapọ̀ mọ́ channel mi èmi ọmọ yín Máṣọlá, mo kí yín káàbọ̀ sí orí Máṣọlá Gist TV. Ṣé àlàáfíà ní ẹwà gbogbo lé ńkọ́? Mo dúpẹ́ lọ́wọ́ yín fún àdúrótì mi lórí channel mi o. Ọlọ́run Elédùmarè á máa wà pẹ̀lú gbogbo yín o. Ilé àti ọ̀nà yín kò ní dojúrú o. Ní agbára Ọlọ́run, òkè òkè lọ́wọ́ yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Gist tèní, a máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní Nàìjíríà. Èèyàn ilé tẹ́ bá ti subscribe, ẹ lọ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. Ẹ tẹ notification bell yín, ó wà very very important. Èèyàn ilé, bí a ṣe gbọ́ allegedly wọ́n ní kábíyèsí wọ́n ní wọ́n force Mariam wípé wọ́n force Ashley wípé kó move lọ sí ilé tí àwọn rà fún wípé ìyẹn tó bá sì fẹ́ fẹ́ àwọn o wípé ṣùgbọ́n tí ò bá fẹ́ fẹ́ àwọn ó lè ṣe gbogbo nǹkan tó bá fẹ́ ṣe. Ẹ jẹ́ ká jọ gbọ́ gist tèní. Ẹ̀yin náà mọ̀ pé a ti wà lórí ọ̀rọ̀ kí gbogbo wọn lọ ra ilé tipẹ́ àti bíi oṣù mẹ́fà àbí jù bẹ́ẹ̀ lọ ní kábíyèsí ti ń sọ fún wọn kan lọ ra ilé tí olórí Tèmítọ́pẹ́ ń tiẹ̀ tó ti kó lọ sílé ẹ̀ Tóbi ó ra ilé ó ń lọ ó ń padà àmọ́ nǹkan tó fẹ́ ṣe ṣùgbọ́n Ashley kò tí ì ra ilé. Mariam àti olórí Ronke wọ́n ní kábíyèsí ra ilé wọ́n dẹ̀ impose ẹ̀ wọ́n nílé yẹn fine gan o wọ́n dẹ̀ impose ẹ̀ on Ashley wípé tó bá sì fẹ́ fẹ́ àwọn o kó kó lọ sílé yẹn ṣùgbọ́n tí ò bá fẹ́ fẹ́ àwọn ó lè má kó lọ síbẹ̀ kó mú kan nínú méjèèjì. Èèyàn ilé ẹ jẹ́ ká jọ máa gbọ́ lọ. Kábíyèsí ní nǹkan tí àwọn fi ní kí àwọn olórí kó lọ sí ilé wọn ò ní pé àwọn fẹ́ kí peace wà nínú palace. Àwọn fẹ́ kí àlàáfíà kó jọba nínú palace nítorí pé síà kan wá láti Brazilian tí wọ́n sọ wípé olórí kan ó máa ṣe ibi fún ìkan. So kábíyèsí ní gbogbo ìjà àti competition yìí tí wọ́n ṣe nínú palace yẹn kò ṣe nǹkan tó di nǹkan tó dáa nínú palace àwọn nítorí pé eré ò ṣẹlẹ̀ rí ní Ilé Ifẹ̀ ní ààfin ọba wípé Ilé Ifẹ̀ àlàáfíà ló bí àti ìrọ̀rùn wípé kò bí gbogbo ìjà wàhálà wípé kò bí rárá. So ẹ dẹ̀ mọ̀ pé látìgbà tí wọ́n ti fẹ́ àwọn olórí yìí àwọn Mariam àti olórí Ronke wọn ò dúró wọ́n ń jà wọ́n ń fẹ́ràn wọ́n ń ṣèjọ̀gbọ̀n gbogbo ẹ̀ ni wọ́n ń ṣe nínú palace kábíyèsí wa. Ìtorí ẹ̀ ní kábíyèsí fi ní kí àwọn olórí yìí kó lọ sí ilé wọn kí àlàáfíà jọba kí ìyàwó àwọn Queen Naomi Ṣílẹ̀kùn Ọlá Ògúnwùsì ẹni tí wọ́n nífẹ̀ẹ́ tọkàntọkàn àti ọmọ wọn Tádéníkáwò kí wọ́n fi padà wá sínú palace o nítorí pé àwọn ò lè fi ọ̀rọ̀ ìyàwó àwọn ṣeré. Enough is enough. Kábíyèsí ní bí àwọn olórí ṣe wà together ìjà náà ń jà jealousness ni. Ẹ wo ìgbà tí olórí Ronke tó lọ dènà de olórí Dr. Elizabeth nínú chamber kábíyèsí ó mọ̀ pé Dr. Elizabeth wọbẹ̀ o ó dẹ̀ tó wọnú ibẹ̀ nítorí pé ó fẹ́ fẹ́ràn nítorí pé ó fẹ́ jà ṣùgbọ́n tí wọ́n bá wà nílé wọn ìgbà tí kábíyèsí bá fẹ́ lọ rí wọn wọ́n á lọ kò ní máa sí pé èèyàn kan ń ṣọ̀yàn kan even gan èyí tí ó yẹ pé wọ́n máa ṣèkà fúnra wọn nínú palace kò ní sí ńbẹ̀. Èèyàn lé nǹkan tí kábíyèsí ń ṣe ó yé wọn nítorí pé ọkùnrin tó bá fẹ́ pẹ́ láyé tó bá fẹ́ ní fọkànbalẹ̀ ìgbésẹ̀ tó yẹ kó gbé òní kí àwọn obìnrin kó má sí lójú kan because bó ṣe wà lójú kan yẹn kò bí nǹkan rere ju wàhálà àti ìdààmú lọ. Ìtorí ẹ̀ ní kábíyèsí fi ní kí gbogbo wọn kó lọ sí ilé wọn lẹ́yọ kọ̀ọ̀kan àwọn ò fẹ́ èèyàn kankan nínú palace ju Queen Naomi lọ. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé Ashley ó mú nǹkan le fún kábíyèsí torí wọ́n ti rí ilé oríṣiríṣi ilé tó ń reject kò dẹ̀ gbé Nàìjíríà UK ló ń gbé UK ló ti ń ṣiṣẹ́ so àti wá rí ilé tó máa suitable fún wàhálà ni. Ìtorí ẹ̀ ní kábíyèsí fi ní you know what I am going to get this house furnish ẹ̀ fún to her taste so that a lè move síbẹ̀.
wọ́n tún ṣe sọ́gbọ́n wọ́n ní ilé náà wọ́n ló ní swimming pool wọ́n ní kò dẹ̀ jìnnà sí palace náà wọ́n ní ibi tó fine gan ni wọ́n ní property yẹn fine wọ́n ní so wọ́n ní wọ́n rọ pé at least Ashley máa like so wọ́n ní kábíyèsí sọ fún yín pé kó move lọ síbẹ̀ ìyẹn tó bá sì fẹ́ remain married tó bá sì fẹ́ máa jẹ́ orúkọ àwọn o tó bá sì fẹ́ máa jẹ́ Ògúnwùsì o kó move lọ síbẹ̀ ẹjọ́ bá a ṣe ń sọ alleged ni gist yìí o nǹkan tá a gbọ́ la ní ká wá torchlight sí fún yín. So wọ́n ní wọ́n ti ń renovate property yìí o wọ́n ní wọ́n dẹ̀ máa ṣe to attest pé property tí kábíyèsí impose fún Ashley nìyẹn pé tí ò bá ti kó lọ síbẹ̀ kó gbàgbé Ògúnwùsì so àmọ́ update tí àmọ́ nǹkan tí kábíyèsí máa wá bring out from all this other olórí àwọn ìtókù so ẹ̀yin èèyàn lé gist tá a gbọ́ nì tá a ní ká wá sọ fún yín ẹ mọ̀ pé Tèmítọ́pẹ́ ń tẹ̀ ó ti wà nínú ilé ẹ̀ wọ́n bàjà nítorí pé ó kẹ́rù ẹ̀ lọ sílé ẹ̀ so ní ìsìn kábíyèsí ti impose ilé sórí Ashley àmọ́ nǹkan tí àwọn àǹtí tó ń gbé kábíyèsí lọ sí court àmọ́ nǹkan tó máa bá dé ní tiwọn torí wọn tí ì rálé so tá a bá ti gbọ́ ní update a máa jẹ́ kẹ́ ẹ gbọ́ as bí mo ṣe sọ alleged ni o mo ní kí n fún yín ní update ní agbára Ọlọ́run gbogbo etí tó ń gbọ́ mi òkè lọ́la yín á máa lọ ọ̀la yín ò ní lọ ìsàlẹ̀. Please share this video, like and subscribe. God bless you all.